Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ according to the time. Mo tún ti gbede o gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ wípé Lady K Ìfẹ́olúwa show. The baby of Yorùbá nation. Èmi ò kí ń bá wọn èèrà tí ò lọ́mọ nú. Òun ló dífá fún eléyìí tí mo tún gbé wá fún wa yìí. Ṣàwárí tí bá ṣe display ní eléyìí tí mo tún gbé dé. Tí bí mi pé bọ́lá tún lọ báyìí sìn. Agbélé fúráká iná mà ní ìkọ́lọ́ kó ṣàánú. Nígbà tí mo sọ wípé ogun social media ó níbẹ̀rẹ̀ ni kò lópin, àwọn èèyàn tí expect from nowhere báyìí oníkálukú náà máa jáde báyìí wọ́n á máa sọ oríṣiríṣi bí ìpẹ́yìn àti wọ́n ti jọ jẹ ti jọ mú bí ìpé wọ́n mọ bẹ ṣe ń sùn wọ́n mọ bẹ ṣe ń jí àwọn ọ̀kọ́rọ̀ bí náà láì ni mò ń sọ Lady K ò bá wọn èèrà tí ò lọ́mọ nù bákan náà sì ni ọmọ àgbàlẹ̀ èmi ò bá wọn dá sí fúráká èmi kàn máa ń fẹ́ kéèyàn ṣe kíni kó kẹ́kọ̀ọ́ nítorí wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n ní òun jẹ́ ká pe àgbà ní wèrè gbọ́ wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n ní òun jẹ́ ká ṣe kíni ní òun jẹ́ ká pe àgbà ní wèrè òun lọ̀rọ̀ ti Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation anyways ẹ wá kan fìdílé nǹkan ẹtú dájọ́ débẹ̀ ṣé wá rí tí bá ṣe ń show fídíò yìí tí a bá ṣe ń gbọ́ máa máa display ọjà tí mò ń tà o mò ń taṣọ ready to wear gbogbo ẹ̀yin bàbá lálùbáríkà ẹ̀yin ọkọ tó fi ń súre fún ọkọ tó fi ń tọrọ ọkọ ẹ wá ra aṣọ ready to wear ẹ wá ra fáwọn ọmọ mi gbogbo ẹ̀yin ìyá mi alálùbáríkà tẹ́ ẹ̀ ní fojú sunkún ọmọ tẹ́ ẹ̀ ní mọ bòjì ọmọ ẹ wá ra aṣọ lọ́wọ́ Lady K ready to wear kò sí pé ṣẹ̀ṣẹ̀ ń wá télọ̀ kiri kò sí pé télọ̀ ń disappoint yín kò sí pé télọ̀ wá measurement yín kiri ẹ̀yẹn ṣáà ti pè mí ẹ sọ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí tó bá jẹ́yàn tó ga níyín irú ẹ̀mí báyìí sí mi ò fi bẹ́ẹ̀ ga púpọ̀ òun ló ṣe pè mí kùkùté mi ò fi bẹ́ẹ̀ ga púpọ̀ tó bá jẹ́ bí mo ṣe rí bálẹ̀ yìí ṣe rí this is me this is my station ṣé ti rí èmi rèé this is me so tó bá jẹ́ bí mo ṣe rí lẹ bá ṣe rí ẹ gbá mi láago màá bá yín mu tó bá sì jẹ́ pé ṣe lẹ́yìn ṣe kí ni lẹ́kún dáadáa tọ́lọ́ ń pọ̀ láti yín lára dáadáa ẹ pè mí bákan náà máa fún yín ní size yín any sizes tẹ́ bá ti fẹ́ tẹ́ bá tún wá jẹ́yàn tó tún wá ga tẹ́ síngbọnlẹ̀ dáadáa ẹ pè mí ẹ̀yẹ ṣàtọ́ gbé Lady K èèyàn gíga ni mi ò mo dẹ̀ lómi lára o àbí mo ga mi ò ṣọ́ra púpọ̀ kẹ́ wá wo ohun tí máa fi ránṣẹ́ sí yín gbẹ́rẹ́gí ló máa ṣe so gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dáàdì mi tá bá ṣe ń gbádùn àwọn violent student lọ àtúwá máa ṣe kí ni a máa polówó ọjà ẹ jájọ débẹ̀ let's go there ó yànà kákọ́kọ́ mu látorí elé ẹ yẹ kí n kọ́kọ́ kí yín ná ọwọ́ mẹ́fà fẹ́yàn kan ámẹ̀bọ̀ tiẹ̀ wa kódà ẹ̀yin gangan ló yẹ kó máa pè ní ọ̀gá wa ìyá wa ọ̀gá wa kódà ẹ̀yin ò kí ẹ̀yin kẹ̀ ẹ̀ kì í mú fake ẹ máa ń gbá wọn mú báyìí níbi ọrùn ni ámẹ̀bọ̀ gbé fọ́gá ẹ̀ Lizzy ó yá wèrè kó gbé fọ́gá ẹ̀ bó ṣe wà ẹ̀ mọ́ tú àlè ẹbí mi ṣe ń jẹun sẹ̀yìn wọ́n lẹ̀ fún mi dáhàtì tú àlè ámẹ̀bọ̀ èèyàn yìí ó ga jù ámẹ̀bọ̀ náà ní mímọ́ ẹ wo bẹ ṣe fún wèrè òkò jẹ kò lè sùn mọ́jú gbogbo ojú ẹ̀ ló wú kò lè sùn mọ́jú ó yà tètè yẹ lọ research ó lọ wo nǹkan tó fẹ́ sọ pẹ̀lú ẹ̀ náà ó kàn sọ rọ́bìṣì ni ẹ ṣe fún ní báwo lè kí ni tẹ máa ń ṣe yẹn kí ni kí ló tó tí mo ṣe rántí ẹ̀ báyìí sí tẹ máa fún ní 1 minute later gbà ó kàn sọ̀sọ̀kúsọ ni ó kàn jábọ̀ sọ̀sọ̀kúsọ ni because ó mọ̀ pé wọ́n ká òun mọ́kàn náà wọ́n ká òun tán wọ́n rí òun tán ámẹ̀bọ̀ lẹ́ẹ̀kan sí ó yá ọwọ́ méjì ọwọ́ mẹ́fà ọwọ́ 20 fẹ́yàn kan ámẹ̀bọ̀ mẹ́bọ̀ ámẹ̀bọ̀ tíà ọ̀gá tíà ámẹ̀bọ̀ gidi ámẹ̀bọ̀ náà ní mímọ́ ámẹ̀bọ̀ with the touch of violence lọ́mọ ámẹ̀bọ̀ èèyàn kan péré tó ń pè ní people ọmọ kan ṣoṣo tó ń pè ní children ọmọ kan bíi 2000
tú àlè once more mo ti sọ ní wèrè àbú kò ṣaráyé eléyìí lóde mo sọ fún yín pé tó bá jù ní ló máa ń jù ní ni wọ́n máa ń fi òpó bóyá o mọ̀ ṣe ni o mọ̀rọ̀ sọ máa kúrò mọ́ àsìkò ìgbà tó máa kúrò tó máa jẹ́ ó ti ṣe kí ni ó ti lọ ṣoré wọ́n ní èṣù sọ pé òun fẹ́ bẹ́ẹ̀ gbé ó ní kò sáyè pé o ti rẹ́ǹtì gbogbo room out pé o ti kẹ́rù sí gbogbo rẹ̀ wá tí ò bá ríbi dúró sí ṣé góńgó mú ẹ̀ ń kọ́ ìwọ ó fi pé bóyá o good o mọ manipulation ṣe ó fi pé wọ́n nìkan bó bá ṣe ń fún ẹ ní before and after táyé ẹ̀dẹ̀ ṣe ń ta tó bá ti gbé before and after síbẹ̀ ayé ẹ̀dẹ̀ ta kòkòrò pàpàpàpàpàpàpà bíi gúgúrú wèrè gidi ni ẹ o ò lè jẹ́ lọ mọ́ wọ́n ní tíró ẹ bá lọ lógún ọdún òtítọ́ máa bá a nísìnyí òtítọ́ ṣe legwork lórí irọ́ ẹni nísìnyí wọ wèrè yìí tí ẹ wá ná ká ló máa ń ní kó máa purọ́nà ṣé o máa ń ronú ṣá manipulation ẹ ti pọ̀ ju wèrè kó manipulation ẹ ti pọ̀ jù fún ẹ ò wá mọ̀ ṣe mọ́ jẹ́ kémi àti ẹ gbé before and after ẹ síra wọn jẹ́ ká gbé before and after jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ó rí pé ojú tí ló ń bá dé fún ẹ sìn ọmọ tí ò kọ́ ọmọ tí ò gbẹ́kọ̀ pé àwọn ọ̀dẹ̀ kọ́ ẹ̀gbọ́n sef ó rẹ́ ní bí ẹ ó ní bíbí ire first of all jẹ́ kí n kọ́kọ́ wọ̀n ẹ má bà mẹ́kà jẹ́ fáwọn tó ní àwọn tó ń lọ sí mẹ́kà tó ní intention wọn pé àwọn ló ń dà níyàn ní mẹ́kà ni má bàjẹ́ mẹ́kà tí wọ́n lọ a mọ̀ pé ìwọ lọ fi ṣe bẹ́ẹ̀ mú kí la fẹ́ pè ó sọ di vacation ó sọ di sightseeing ni tèmi christian bá lọ mẹ́kà sí sightseeing mo fẹ́ lọ ṣe ń bẹ̀ because kì í ṣe pé bóyá mo fẹ́ lọ kún ìnú bẹ̀ the same thing ní tí muslim bá lọ sí jerusalem tẹ̀ ń lọ tó bá ṣe àwọn kinní tẹ̀ ń ṣe yẹn sightseeing lẹ́ ń ṣe wọ́n lọ ṣe sightseeing ni àwọn kan no matter what their belief is do you understand àwọn belief pa àwọn lọ gbàdúrà ń bẹ̀ ṣùgbọ́n sightseeing ni wọ́n lọ ṣe ní mẹ́kà wọ́n á wí tán wọ́n fẹ́ máa twist ọ̀rọ̀ nǹkan tó sọ fún wa òun ni pé vvip mẹ́kà ló lọ nǹkan tó dẹ̀ sọ fún wa ni pé lounge tó máa ń kó yín sí yàtọ̀ síra wọn ó là ó nígbà tó ń sọ nítorí mo play video yẹn fún èèyàn kan tó gbọ́ ẹni yẹn ní o mọ̀ pé manipulation tó máa ń ṣe ipò máa fi pé kò sẹ́ni tó lè ka ẹ̀ bẹ́ẹ̀ ni ó là á ẹni tí mo play video yẹn fún mo kàn béèrè lọ́wọ́ ẹni yẹn pé ẹ wá alájà ẹ̀yin náà ti lọ mẹ́kà rí nà ẹ jọ kí ni lady yìí ń try láti sọ ń bíbá ẹ̀ torí kó má dàbẹ́ ní pé bóyá èèyàn wọn mọ̀ ń sọ̀rọ̀ sí ẹ wọ́n ní gbogbo nǹkan tó ń sọ yìí ó ní àṣẹ ni first of all jẹ́ kí n kọ́kọ́ já ẹ sí bọ́n ṣe sọ wọ́n ní mẹ́kà wà fún gbogbo ènìyàn ẹni tí ó bá l'opportunity láti lè lọ wẹ́dà olówó o wọ́n rán ẹ wá o ó fún ara ẹ̀ rán ẹ wá o community ẹ ló rán ẹ wá o village ẹ ló rán ẹ wá o country ẹ ló rán ẹ wá o wọ́n fi ṣẹ̀bùn fún ẹ ní o ìwọ ọmọwọ́ náà wà rẹ òfin wà ní o wọ́n ní gbogbo èmi ni mo ga nínú ayé mo lè nínú ayé mo ní mọ́tò 6 mo ní mọ́tò 4 mo ní mọ́tò 8 mo ní mọ́tò 12 mo ní gbogbo ẹ̀ wọ́n ní tó bá ti lè wọ inú pé ẹ dénú Saudi yẹn báyìí tẹ̀lé airport Saudi yẹn báyìí àgbọ̀dànù ní gbogbo ẹ̀ ó sọ pé àgbọ̀dànù ní gbogbo ẹ̀ wọ́n ní because everybody máa come together ní gbogbo ẹ̀yin tẹ̀ jẹ́ èrè mẹ́kà wọ́n ní vvip ẹ fi sílẹ̀ sínú airport ni in as much as ẹ bá ti lè head out except tó bá jẹ́ pé bí wọ́n á fi private car gbé ẹ from one place to the other o but ẹ ti fi sílẹ̀ ibi tán bá kó yín sí abẹ́ tent tàbí abẹ́ bíi garden tó bá kó yín sí kó tó rí pé gbogbo yín separate kó tó rí pé ẹ lọ síbi tẹ́ ẹ lọ gbogbo yín máa jọ wà ń bẹ̀ ni because ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà àwa wí tó ìwọ ní inú lounge yẹn lọ́ba Saudi ń wà ṣé ìwọ rọ́ba Saudi rí ni àbótí ẹ̀ ráwọn sọ̀ǹgbé ẹ̀gbọ́n rí olóṣì onírú ayé kí ló dé tó ṣe la láti beginning àwa wí tán ó wá ní ìwòkí lọ mẹ́ka 6 million mẹ́ka 7 million ni wọ́n máa ń lọ ṣebí nǹkan tó sọ fún wa nìyẹn
ó ní mẹ́ta 6 million mẹ́ta 7 million ni wọ́n máa ń lọ mẹ́wàá àṣẹ gbogbo ẹ̀ náà irọ́ ló bá dé gbogbo yín ẹyọ kan báyìí ni gbogbo yín ẹyọ kan ṣoṣo báyìí ni wọ́n ṣe yín tẹ́ bá ti lè dé Mẹ́kà báyìí ti dé ẹyọ kan kí ló dé tí wò ṣe sọ fún wa pé abẹ́tẹ́ ò rí bó tẹ̀ ṣe ń tako rẹ̀ ó ń tako rẹ̀ òwò ló kọ́kọ́ jáde ló sọ pé just anybody kọ́ ló máa ń wà bẹ́ẹ̀ yẹn wípé àwọn ẹ̀yin tẹ́ ga nínú ayé nǹkan tó ń fẹ́ láti sọ fún ọ nìyẹn lẹ́ máa wà níbi tí ẹ máa kọ́kọ́ dúró síná kó tó wá di pé wọ́n kó gbogbo yín lọ but I discover pé ibi tí gbogbo yín kọ́kọ́ dúró síná kí ló dé ò ṣe sọ pé you are talking about the airport alone or you are talking about the airplane alone sí kò kí n ṣe news gbogbo alamọ̀ pé nǹkan tó ń pè ní business class wà gbogbo alamọ̀ pé nǹkan tó ń pè ní business class ó wà fáàtì ló gbọ́ yẹn gbogbo alamọ̀ pé nǹkan tó ń pè ní regular regular seat ó wà economy àtijọ́ táláyé ti dá ẹni gbogbo èèyàn ti mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn exist gbogbo adẹ̀ la mọ̀ wípé nǹkan tó ń pè ní first class wà ṣùgbọ́n jẹ́ kí n sọ nǹkan kan fún eléyìí tí ò bá yí ẹ ìgbádùn wà ń bẹ o kò ń ṣe ìgbádùn forever o lè wọ first class káyé ẹ má first class o lè wọ first class wọ business class káyé ẹ má business class kankan káyé ẹ má tiẹ̀ káyé ẹ kí ibi tọ́lọ̀ ń tọ́ ayé ẹ sí kó má first class owó kan ní kọ́kọ́ náà fi ń ṣe owó ní kókó o ṣùgbọ́n owó kan ni wọ́n fi ń ṣe ní kọ́kọ́ náà fi ń ṣe tó bá lówó tó bá lálàáfíà ńkọ́ àbí ẹ bá mi rò ó wò Yorùbá Nation ẹni tí wọ́n ti dá 4 years fún pé ó ní cancer terminal cancer tó dẹ̀ ní gbogbo owó ilé ayé yìí tó jẹ́ pé tó bá pé ó ní kó wá fi owó ra àlàáfíà yẹn ó máa ríra ẹjọ́ ṣé owó náà fi ń ṣe owó tó sọ pé o ní tó fi ẹrọ fọkàn tó fún onífọkànbalẹ̀ ṣówó nìyẹn ìwọ ló tó ṣì jù láyé wèrè kó ìwọ ló tó ṣì jù nínú gbogbo ayé àti ọ̀run ìwọ ló tó ṣì jù ṣọwọ́ ló ní ìyẹn tí ò fún ẹni ọkàn balẹ̀ àwọn èèyàn máa nírú owó tó níyẹn wọ́n á fira wọn lọ́kàn balẹ̀ wọn ò ní jí sàárọ̀ kó jí sí Facebook láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru wọ́n bójú ẹ̀ ṣe wú lórí fóòsùn àti wá gbọ́ pé tálíkà gan wá nísìnyí jù ẹ lọ tálíkà ti gbà fọ́lọ́run ó kàn bẹ Ọlọ́run ní everyday ló fi ń bẹ Ọlọ́run pé Ọlọ́run jọ ṣàánú mi tó bá jẹ gbèsè á san in as much as táyé bá ṣì wà tí ayé bá ṣì wà pé gbèsè ṣe nǹkan tó wúlò ìwúlẹ̀ jù tí tálíkà lè ní pé òun ń jẹjẹ kò dẹ kó tó tún jẹ gbèsè bọ̀ tó bá ń ṣiṣẹ́ tó wọ̀sẹ̀ tó lóun dẹ̀ ṣe ipò orí àwọn aláàánú tán lè support ẹ̀ tó dẹ̀ ń ṣiṣẹ́ ìjọ kan máa jókòó ìjọ kan wà tó jẹ́ pé jẹ́ kí n sọ fún ẹ ìṣísẹ̀ kan ló wà láàárín wípé kí Ọlọ́run kàn gbọ́ àdúrà ẹ lásán ṣé o ti gbọ́ sórí àwọn tó ti ń wá tó jẹ́ pé mo máa wá Canadian visa máa wá UK visa máa wá American visa míì sọ àwọn tó kàn wá àwọn visa tó jẹ́ pé visiting tó jẹ́ pé ó máa padà di wàhálà sí wọn lọ́rùn mo sọ àwọn tó wá rí wọn àbú ìwọ tí rí story nígbà tí Nàìjíríà ń ṣe American lottery o tí rí story àwọn tó jẹ́ pé aláàárọ̀ lásán ni wọ́n èmi mọ àwọn kan mo mọ̀ wọ́n ìgbà táwọn grow up àṣìkèrè díẹ̀ nígbà yẹn tó jẹ́ pé teacher ni wọ́n ìyá yẹn gbogbo adé la mọ̀ story àwọn teacher ní Nàìjíríà pé tó bá tiẹ̀ wá ń sanwó fún wọn níwọ̀nba nísìn wọ́n ṣẹ̀bẹ̀rẹ̀ ni gbogbo nǹkan tá à ń sọ yìí tàbá wo 15 years 20 years sẹ́yìn àwọn teacher ń sọ́fà gan ni mo sọ American lottery yẹn èèyàn kan ní church wọn ló introduce ẹ̀ sí wọ́n dẹ̀ play ọmọ 5 nìyá yẹn bí pẹ̀lú ọkọ ẹ̀ wọ́n dẹ̀ play ẹ̀ wọ́n dẹ̀ jẹ lọ tó bá fẹ́ kí n fún ẹ ní description sí kó lè mọ̀ pé mo mọ̀ nǹkan tí mo sọ àwọn pípù yìí wọ́n rùn pa nígbà yẹn ni because a ti gbọ́ pé bàbá jẹ́ teacher in secondary school ìyá jẹ́ teacher in primary school ìyá dẹ̀ ń jẹ́ teacher ń gbà yẹn wọ́n dẹ̀ lọ́mọ 5 kódà nígbà tí wọ́n máa lọ sí America nígbà tó ń win ní lottery yẹn gbogbo owó tán tó fi ṣe process yòókù wọ́n yá owó débi pé nínú ọmọ 5
ọmọ méjì péré náà lè mú lọ wọn ò dẹ̀ ní plan ní anybody kan fẹ́ lè dé sí torí pé wọ́n ti sọ fún wọn pé ó ní káàpù kan tán lè fi wọ́n sí o for the meantime. wọ́n dẹ̀ lọ pẹ̀lú ọmọ méjì yìí it took them another 5 years before kan tó lè pé àwọn ṣé bóyá 5 or 6 or mi ìrántí dáadáa o mi ìrántí o ṣe pé ọjọ́ máa ń ta sí bóyá between 3 years or 5 years àbí nǹkan kan ni nǹkan tó ṣẹlẹ̀ sí wọn kán tó lè rí gbogbo àwọn ọmọ yẹn gbé padà kódà àwọn ọmọ yẹn Ọlọ́run ló ní pé kí mi má ti pè é tì mọ́ wọn lọ́wọ́ nínú ó dẹ̀ pé bẹ́ẹ̀ torí bóyá ó mú wọn ó dẹ̀ kàn mú wọn yẹ́lì bẹ́ẹ̀ tó kọ́ àwọn mo ṣáà pé first two tó kọ́kọ́ mú lọ àwọn tó dàgbà jù nínú wọn náà mú lọ tó hàn pé kò lè dé àwọn lọ́wọ́. nísìnyí tá a bá máa sọ̀rọ̀ nírú ọjọ́ ìní àwọn ọmọ yẹn àwọn náà tí wọ́n ti ń bímọ síbẹ̀ wọ́n á ti bímọ because mo rántí pé àwọn first born wọ́n jọ wá lọ nígbà yẹn wọ́n á ti bímọ síbẹ̀ wọ́n á ti ná àwọn ọmọ wọn gbá ti fẹ́ máa fún wọn lọ́mọ ọmọ bọ̀ ní ìgbà tójú ń pọ́n wọn ni ṣé wo mọ ní pípẹ́ aṣòro ṣe bí nǹkan tọ́lọ́hun ò lọ́wọ́ sí adùn ṣe bí nǹkan tọ́lọ́hun lọ́wọ́ sí wàá wá pọ́ sórí social media wàá máa lò ga nínú ayé wàá máa purọ́ sí jọ tó máa sọ pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n sọ pé ìwà tí wọn ò jọ sí nínú ẹgbẹ́ tó ń sọ nínú chat ẹlẹ́nu tó jẹ́ pé wọn ò miss ẹ̀ rí every year náà every 2 years jọ wá sọ fún mi how many times wọ́n ti lọ the last one tó lò lọ yẹn ṣọmọ yẹ yí ẹ̀yẹn ṣá ṣọmọ the last year tó lọ gbẹ̀yìn lẹ́yìn àwọn tí wọ́n pè lálárò lásán yẹn tí wọ́n ní wọn ò dúró sí VVIP yẹn wọ́n ti lọ several times olórí burúkú ààrẹ ìwọ̀nba owó tó ná nígbà yẹn ṣọ́ bí ẹ̀dá ṣó lè lo VVIP o lè lo VIP o lè lo first class lọ sí Mecca nísìn pẹ̀lú nǹkan tí tíkẹ́ẹ̀tì ń sọ. ó wá sọ rẹ̀ di ológo àná tá a bá ń sọ fún yín ológo 1G kódà ológo -1G tóró tún jẹ jí yẹn gan lówó ó tún jẹ lówó ó tún jẹ ní gbèsè G -1G ó wá ṣé o mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn wọ́gbọ́n fún ara ẹ̀ mọ̀ pé ó ti tán fún ẹ ẹni tó bá tán fún ló máa jókòó pé ẹni tó bá jẹ́ pé ó ti ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ kò ṣẹlẹ̀ sí mọ́ tí bá jẹ́ ẹni tó ń travel on a daily ọ̀nà pé mo ṣì wà lójú ẹ̀ mo ń travel dáadáa yẹ́lì ṣe kinní kan tí bá máa kàn rántí a máa kàn fi rántí ẹ̀ṣẹ̀fẹ̀ ni bóyá a fi rántí ẹ̀ nítorí nǹkan kan tó wà important bọ̀ kó wá jókòó wá ní ìgbà tí èmi bá lọ Saudi ìyẹn mi kò lè lọ mọ́ àwọn wèrè tó ń jókòó sábẹ́ ẹ̀ ó kàn ń fayé àwọn sẹ́yìn èmi torí ayé tiẹ̀ gbọ̀ngàn kò dùn mọ́ fún wọn mọ́ ní 2024 ayé ò dùn mọ́ ayé ti padà back ó ti ṣọmọ tó máa ní fast forward no wọ́n ti padà rewind ayé ti padà rewind ó ti fi orí burúkú ó ti rewind ayé sí 1602 so ògo 1602 ló ń lò ń sìn kò dẹ̀ sí g ń gbà yẹn so ká mọ̀ pé nísìn ológo -g ní ẹ́ ó wá sọ̀rọ̀ ẹ̀dẹ̀ dùn arìnlẹ̀ lórí ọ̀rọ̀ ọkùnrin ṣé wá fẹ́ gbọ́ o kò ń ṣọ̀rọ̀ ọkùnrin nìkan ló sọ Lizzy báyìí o ìwà ni o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ìkà tẹ́ ń ṣe bí ẹ wo ọba kékeré ṣe rí báyìí so ọba kékeré lè preach ẹ gbà mí so ọba kékeré lè preach so òun mọ̀ pé ìyẹn ò gbúdọ̀ máa ṣèkà àbẹ́ẹ̀ rí kinní kan tí mo rí lórí tó ń sọ lẹ́ni ni mo rí láàárọ̀ yìí ó yà mí lẹ́nu mo ní ṣọ́ba kékeré lélẹ̀ ó lóun wà ní bedroom òun bọ́ta òun wá kúnlẹ̀ lórí ẹsẹ̀ òun wá bẹ̀rẹ̀ sí ní pé kí Jésù dáríjì òun mo dẹ̀ mọ̀ pé póòsì tí wèrè yẹn ń sọ mọ̀ pé póòsì tí àmẹ̀bọ́ sọ tó ṣù ẹ̀ tó ń jó ní church nígbà tó wá pé tẹ bá ń lọ ilé Ọlọ́run ẹ máa lọ nítorí ẹ fẹ́ lọ ṣú ọ̀fun ni ẹ ní lọ nítorí pé ẹ fẹ́ lọ gbọ́ ẹ̀kọ́ níbẹ̀ unfortunately ilé Ọlọ́run wa gan ní Nàìjíríà wọ́n ti sọ di business center ẹ̀kọ́ mélòó ló kù táwọn èèyàn ń kọ́ from ẹnu pastor nígbà tó yẹ pé nǹkan tí pastor gan preach ni bí o ṣe máa make owó tó máa lè kó wá church kò sí pé ìyá Chinedu today for this church we won't talk about your attitude ṣe bí nǹkan táwa dàgbà ta fi mọ́lé Ọlọ́run nìyẹn ẹ̀kọ́ ni ó yẹ kó ẹ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan mọ́ wá sọ pé ó wá jókòó ara ẹ̀ wo rẹ̀ ó wá rò pé gbogbo nǹkan tó ti ṣe sẹ́yìn nígbà tá à ń sọ fún yín tá bá sọ fún yín pé kẹ́ yé dìfẹ́ nìkan tí ò dáa
mi lè sọ pé wèrè kò ti ṣe sára anybody níjọ́ tẹ́ bá ti rò pé nǹkan tọmọkùnrin yẹn ń ṣe ò dáa kó dáa pé fẹ́ support ẹjọ́ ẹ̀ láyé yín ti làbà. Kò sí ẹnikẹ́ni sẹ́ẹ̀ tí a bí nínú obìnrin tàbí tó ń fi ẹgbẹ́ jáde nínú obìnrin tó máa rí nǹkan tí wèrè kò ṣe tára ẹ̀ oníbùmọ̀ra. Even if you like her genuinely, even if you have that soft spot for her, wàá mọ̀ nínú ọkàn ẹ pé èèyàn burúkú lọmọbìnrin nǹkan tó ń ṣe yìí ò dáa. Ṣé o pé ọ̀tọ̀ọ̀tọ̀ wa ni kó sọ pé èèyàn ń ṣe nǹkan tí ò dáa kó dẹ̀ máa sọ fún ẹ kó dẹ̀ tún jókòó kó rẹ́rẹ́ wò. But o capitalize lórí nǹkan tó ń ṣe yìí o dẹ̀ continue o dẹ̀ fi bà ayé ara ẹ jẹ́ o dẹ̀ rewind ayé ara ẹ sí 1604. Ayé ẹ̀ dẹ̀ bàjẹ́ wá tẹni tó wá jókòó wá ń sọ tales by moonlight nígbà ayé mi kọ́lọ́ ń fọ̀run kẹ́ ẹ bóyá sọ nìyẹn oní nígbà ayé ẹ kọ́lọ́ ń fọ̀run kẹ́ ẹ báyìí because ó ti tán fún ẹ ẹni tó bá tán fún ló sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn kò sí yòpù mọ́ ó wá ní òòtí ẹ̀ ń bóyá olúwa ní fídíò ẹ jọ̀ọ́ ẹ má bínú kí n jó 30 years ago tí n bá rí tó bá fi hàn mí màá mọ̀ pé mi ni irọ́ ti bá tiẹ̀ jẹ́ ó ti bá tiẹ̀ mọ́ ọ̀run sórí bó ṣe máa bá tàwọn tó wà lábẹ́ ẹ̀ jẹ́ mo gbàdúrà pé gbogbo àwọn tó ti ń support ẹ̀bí tí wọn náà ṣe máa rí ni tiẹ̀ ṣe ń rí bẹ́ẹ̀ ni ọba kékeré mò ń bọ̀ fún ẹ̀yin mò ń bọ̀ fún yín mo bá yín yọ̀ gbogbo ẹ̀yin yòókù tó jẹ́ pé orí yín ti pé ẹ ti mọ bó ṣe ń lọ ẹ dẹ̀ ti ń fúnra yín ní brain ayọ̀ gidi ni mò ń bá yín yọ̀ kò sí nǹkan tó dàbí ayọ̀ tí mò ń bá yín yọ̀ because ayé yín ò bá bàjẹ́. Atia ṣe wà ṣàlàáfíà lẹwà gbogbo àwọn ọmọ violent student ṣàlàáfíà làwà ṣáàwà dáadáa akọ ayé o aṣáàkú bó ṣe ń lọ lórí ìkànnì yìí ọ̀gá wo ẹ ṣe sẹ́bẹ̀tẹ̀ yìí máa ń gé fídíò yẹn ẹ̀kan lé mo rí tẹ́ ń ṣe fún wa. Alákànkẹ́ pre-order family Lai Muhammed mi dẹ̀ fẹ́ sọ̀rọ̀ pọ̀ torí mo kàn rí kọ́mẹ́ǹtì lọ́tẹ́ everybody kàn pariwo lady tó ń sọ̀rọ̀ yìí ọmọ Ìbàdàn ni typical Ìbàdàn ni mí o ẹ má wọrí. Alákànkẹ́ mi pre-order ọ̀gá wa ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣe rí story yìí mo fẹ́ reverse ẹ̀ sẹ́yìn a máa ṣiṣẹ́ justice for us o in short gbogbo wa la need justice lórí social media yìí in short wọ́n ní láti ṣe justice fún gbogbo wa lórí social media. Lizzy ti ṣe táǹkà fún wa o Àkànkẹ́ pre-order ó ti finish gbogbo wa ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ violent student ṣé ẹ rántí ìgbà kan tó lórí burúkú ẹ̀ tó lọ́kọ̀ ń ra mọ́tò fóun táwọn wá ṣe pọ̀nrán lé ẹ̀ táwọn èèyàn ń kí pé congratulations ká tó mọ̀ pé ìgbà yẹn náà mọ̀ náà pé láti òrì jájẹ àkàndínláì pé ká má sọ̀rọ̀ nítorí èmi mọ́mí Samson dáadáa mọ̀ pé ayé wọn ò bẹ̀ tà sóhun gbà múdẹ̀ sí mọ̀ pé family mọ̀ pé ayé wọn ò lè dáná. àmọ́ ìgbà yẹn náà ó ṣàpadà tàn wá pé òun sùn ní living room ọkọ òun wá gbé wọn wá ṣe pọ̀nrán fóun o wọ́n wá ṣe anniversary olórí burúkú fáwọn o olórí burúkú ẹ̀ wọ́n wá gbé bọ́ta ìgbà tán wá gbé bọ́ta ẹni tán náà fẹ́ present mọ́tò fún òun gangan ní fọwọ́ júwe ipe kọ́mọ lọ bí mọ́tò ń ta bóun ló ṣe mọ̀ pé òun ló ní mọ́tò ta kìí ṣe inú compound ẹ̀ ló wà ìtaná parkers gbogbo ìgbà yẹn àbọ̀dá àṣẹ̀ṣì kí ń gbà yẹn pé kó congratulation àṣọ lórí ibú congratulation lórí ọ̀rọ̀ olè tí ó jà là ń kí fún in advance ni. Alákànkẹ́ pre-order múlẹ̀ mo rí ọ láàyò mo rí ọ lórí tó bẹ̀rẹ̀ sí ní dìbọ́ǹkì pé ẹni tó bá wọ Emirates first class tó lọ VVIP mẹ́ka ká dáa fún ọ wọ́n gbé ọ ṣe pé irọ́ ni kí ló dé tẹ́gbẹ́ tó bá ti ń múrọ̀ kan báyìí wàá máa fi pa kan wàá máa fi kan bò kan wàá máa fi kan rún kan kí ló dé tó kàn láìkì irọ́ ó kàn wọ́n ṣe méje múrí kan kí ló dé tó nífẹ̀ẹ́ rọ báyìí onífẹ̀ẹ́ rọ o ká mọ́ parọ́ ká mọ́ jalè bó ṣe wà tán bá gbọ́ nǹkan kan sí ọlọ́la irọ́ lọ pọ̀ ọ̀ ń pa irọ́ Alákànkẹ́ pre-order ọ̀ ń pa irọ́ Alákànkẹ́ ọ̀ ń pa irọ́ o Àkànkẹ́ Adé ọ̀ ń pa irọ́ Àkànkẹ́ Adé pre-order ọ̀ ń pa irọ́ o níwọ̀ tó sọ fún wa tó fọwọ́ gbáyà fún wa pé ibi tí wọ́n wà ọba Bazari nìkan ló wà ń bẹ ìwò sí ibi general
ìwọ wá padà fẹ́ twist story ìwọ wá ní ẹ bá ti wọ Emirates o tó bá ti wá wà ní first class business class àwọn yẹn ló wà ní VVIP àwọn yẹn ló lọ VVIP Mecca torí owó flight wọn àbò yọ̀dẹ̀ ni ṣéjọ́ tó wọ̀ ẹ́ analyze ṣé ìwọ sọ bẹ́ẹ̀ fún wa ṣé bí n tó sọ fún wa ni pé tẹ́ǹtì yín yàtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tẹ́ ẹ wà Alákànkẹ́ Prioda má ṣe báyìí mọ́ fi rọ́ọ̀lẹ̀ yéé parọ́ mọ́ àparọ́ jẹ̀bi ayé yéé parọ́ kiri mọ́ kí ló tó máa fi rọ́ọ̀kan bò kan náà ṣé kò kì í sú ẹni. mo rẹ̀ ń gbọ́ lẹ́ni tó bẹ̀rẹ̀ sí ní dárúkọ amẹ̀bọ̀ má dárúkọ tiwa o jẹ́jẹ́ wa lájókòó wa nǹkan tó ṣẹlẹ̀ làwa analyze àwọn òmù story wa story tó wà ńlẹ̀ làwa analyze mú story wa tó mú ẹni wà ibì kankan wà tá a ti mú ẹ pé àwa ò la mú fresh story wa àwọn èmú story wa ní tó bá wà ńlẹ̀ làá máa gbẹnu sí torí jẹ́jẹ́ wa lájókòó wa a kàn wà ń kọ́nà kan à ń fọ̀rọ̀ yín mutí àfi ń wò bọ̀ tó bá dẹ̀ wò pé ká gbẹnu sí i á wò pé ká bá yín dá sí i kó tó dìjà ní tá a máa ń ṣe nìyẹn. Alákànkẹ́ Prioda ò ń pa irọ́ Àkànkẹ́ ò ń pa irọ́ o irọ́ tó dẹ̀ ń pa ò lè bọ́ ń bẹ̀ tán bá gbọ́ nǹkan kan sí ọlọ́lá irọ́ lọ pa ò ń pa irọ́ mo gbèdì fún ọ irọ́ pọ̀ múlẹ̀ ó ń ṣe méje múrí kan ò ń pa irọ́ níwọ̀n tó bẹ̀rẹ̀ sí fi hàn wá ibi ìlọba Saudi máa ń wà ibi ìlọba kinní kan máa ń wà Mecca VVIP ni wọ́n lọ ìṣẹ́jú kan ó ti change kó VVIP ó tún ti change sí nǹkan mi kò yẹ kó rí bẹ́ẹ̀ fà wà dẹ̀ máa fi rọ́ọ̀kan protect kan wọ́n máa fi rọ́ọ̀kan ṣó believe pé everybody yà full bí òpònú tó fi sílé ni ṣòro pa ayáyá dìdìrín bíi brala àti àbúrò mọ́mí Samson ni gọ̀nà ọ̀dẹ̀ tó wà nílẹ̀ náà ni ó máa múlẹ̀ àtolórí burúkú eléyìí ṣámúgà èyí ilé ọkọ kò lè yá ayé rè ò bẹ́tà wó lórí burúkú kò fẹ́ẹ̀lì kò páàsì ó wà lójú kan kò bọ́dà kò jára ayé kò jára ọ̀run olórí ibú ó jẹ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ òun ni ọmọ tàn sora wà yìí tó bá ń gbọ́ ajá kùtùkùtù ni o àti yóò lórí burúkú tó fi ṣe new godmother rẹ Adóbímpé níjọ bọ́m̀bẹ̀ òdó bàbá dọ́mọ òdó ara alé dó ara àta pín carry of Nigeria pín carry of Facebook olórí burúkú ẹni ìyà níjọ bọ́m̀bẹ̀ fà níjọ bọ́m̀bẹ̀ o àmọ́ mo ṣáà mọ̀ pé tóyìn kankan bá ṣe ọ́ lára tó a bá gbọ́ pé ó pa é lọ́la irọ́ lọ pa ọ́ nú fídíò tó dẹ̀ ṣe upload èmi sì ń wádìí ẹ̀ o tọmọ ti ń sunkún tó ń sọ pé kí lọ bá fẹ́ tó ní ọmọ yẹn ó ń spiti tooth yẹn heart ni má gbé sọ́yàn o ṣáà pé ó sọ bẹ́ẹ̀ pé kó má gbé sọ́yàn wọ́n ti sọ́nà wọ́n jẹ́ ká mọ̀ nígbà yẹn pé ọkọ ló bí mọ̀ gbogbo wa dẹ̀ mọ̀ pé ọkọ ló bí àṣírí ẹ̀ tú gan o bọ̀ akàdísà pé ká fi ẹlẹ̀ náà ni pé wẹ́ẹ́ bá jẹ́ pé òòrọ̀ ọmọ náà ní àṣírí ó padà tú ni ilé tó ti dàrú a máa lébẹ̀ ní ìdàgbà bọ́mọ bá padà dàgbà lọ́mọdé náà ni ó padà pọ̀ dànù ní ti ń jọ máa lè náà nìyẹn ó ní bọ́m̀bẹ́ Alákànkẹ́ Prioda o ó ní bọ́m̀bẹ́ lọ́la kún fáyà kún ìwọ ṣẹ̀ṣẹ̀ wàá fẹ́ máa analyse Mecca sí ṣé bó ti lè ṣe muslim mọ́ ó ti sọ bẹ́ẹ̀ náà pé ṣe muslim mọ́ bọ́dà láti analyse Mecca àwa mọ̀ pé rọ́ lòun padà gba ẹmú wọ́ kó lórí ẹ̀ ìwọ kan fílẹ̀ tó bá ń gbọ́ fílẹ̀ àmọ̀ pé rọ́ lòun pa bọ̀ kó lórí ẹ̀ jí ó lọ Alákànkẹ́ Prioda foko sírí foko yàwé ó lè dùmọ̀tà irọ́ pọ̀ irọ́ la bí of Africa irọ́ la bí of Facebook Lizzy ọjọ́ kan oògùn kan ọjọ́ kan irọ́ kan ó kọ ẹ́ pọ̀ funny enough ni pé tí Facebook yìí bá lóhun ò ṣe mọ́ lọ́la tí Meta rò pé jẹ́ kó ń kó Facebook lẹ̀ story ẹ̀ ò lè tán lẹ̀ bọ̀ fún mo kàn pé báwo ló ṣe máa ń sùn lálẹ́ tó bá jí lórí bẹ́ẹ̀ láàárọ̀ báyìí tí blọ́ọ̀gì ò bá gbé ẹ rárá blọ́ọ̀gì 15 ló ń sọ̀rọ̀ ń pa story ẹ̀ ni kò gbèrègbè náà wá lọ bẹ́ẹ̀ mú gbogbo àwọn pass kìíní ẹ̀ wá ọ̀rọ̀ yẹn pọ̀ ṣá. If I were you, I know what to do. If I were you, well, thank God I'm not you. But if I were you, by now, mo mọ̀ tí mo máa ṣe. But kò sí problem, ó ti mẹ́ ẹ lára.
irọ́ yẹn ò jù ẹ́ lójú bó ṣe ń já ẹ náà ló tún máa parọ́ mi a mọ̀ pé tá a bá má tó fi jí lọ́la ìmí ló tún máa múlẹ̀ ó ní bọ́ńbẹ́ o ọ̀gá ẹwà ẹ ṣe gbogbo àwọn short clip yẹn máa ń help gan in short ó máa ń help gan ó máa ń jẹ́ káwa mọ bóyá ń lọ lórí Facebook kí n kò ní ṣe wúyìn ọ̀gá wa ọkàn wo balẹ̀ àwọn ọmọ violet students ẹja mọ gbádùn ètò ìlọ nǹkan ò ní ṣe mi wá o. ẹ káàsán o ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ o gbogbo ẹ̀yin violet students adẹ̀túnkù etí ìgbọ́ o ṣàlàáfíà la wà ojoojúmọ́ la máa gbọ́ titun a máa gbọ́ titun ní everyday ṣe rí storyteller yìí náà ní kéèyàn dídì jókòó kó ṣáà máa sọ story ẹlẹ́dàá mi o má jẹ́ ń gbénú ìṣẹ́pinlẹ̀ má jẹ́ ń gbénú inú ìṣẹ́pìtàn ọ̀rọ̀ má jẹ́ ń gbé inú ìṣẹ́pìtàn ọ̀rọ̀ story ní everyday àmẹ́bọ ẹ tiẹ̀ jẹ́ ń kọ́kọ́ kí yín náà pẹ̀lẹ́ ṣé àlàáfíà ni àwa ti jí o ọ̀rọ̀ story yìí náà látún ní ká gbẹ́nu sí ẹ jẹ́ agbẹ́nu sí máìkì àwọn ò lè má gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àmẹ́bọ tiwantiwa ìyá àwọn violet students kò yé wa a lè má gbẹ́nu sí máìkì a tún ti rí story o a tún ti gbọ́ story mi o nípa bí wọ́n ṣe ń ṣe business o láti 40 years láti over 40 years náà làwọn ti bẹ̀rẹ̀ business oh my god torí ọlọ́run tó bá wà sọ̀rọ̀ sọ bótò ó lè dúmọ̀tà ló ń jẹ́ bẹ́ẹ̀ china light ó lè dúmọ̀tà yẹ̀yẹ́ mọ̀ wèrè yẹ̀yẹ́ mọ̀ ṣó yẹ̀yẹ́ mọ̀ ṣì àbí kí lorúkọ oyè tó lọ jẹ́ ọ̀rẹ́pọ̀n ló jẹ́ yẹ̀yẹ́ mọ̀ ṣì bí nǹkan ó wá jókòó ó wá ń bẹ̀rẹ̀ sọ story mo ta kúlíkúlí rí ó tẹ̀ parí ó kiri gàrí rí ó kiri ráìsì rí ó kiri ọṣẹ ó kiri igbá ó kiri àwo kò sí nǹkan tó tà tán látìgbà tó wà ń kékeré o jọ ṣégbà tó wà ń kékeré náà dẹ̀ ló tún ṣe bísínẹ́sì tòmátò Mile 12 àti rodo àti báwà àbígbà tó dàgbà náà ni torí gbogbo àwọn kinní yẹn ló ń kà sílẹ̀ ó lé ṣàgbàfọ̀ rí ìwà àtìyẹ ẹ ṣàgbàfọ̀ aṣọ ẹ ta ráìsì ní dọ̀rẹ̀ àbíbólólẹ́ ti tà because kó má lọ jẹ́ pé ṣáìdì ibi tí wọ́n ti fún ẹ ní ìbọn lẹ́sẹ̀ yẹn ni gbogbo story tó ṣà ń sọ àwọn ọjà kinní kan igbá kan adébísí tẹran rí nǹkan kan rẹ̀ polo tiẹ̀ tún tẹran ẹlẹ́tẹran náà rẹ̀ polo pa màálù ẹ ta màálù àtìyẹ kí ló ṣe ẹ́ sọ́fi story ṣe ẹ ni ẹjọ́ ta ni ò help mọ́mì ẹ̀rí ní kékeré Lizzy ṣéwọ̀ nìkan ló máa kọ́kọ́ help yá ẹ̀ ní kékeré ni àwa táwa ń bí yìí náà help ìyàwó gbọ́pá ajábọ́ látòkè ni kí ni problem ẹ tó ń wá sympathy wèrè káàkiri ó rí pé o ti sick nínú ayé o ti fọpọlọ gbálẹ̀ o ti fọpọlọ jọlẹ̀ kó o mú àdúrú story yẹn kọkàn wá jókòó tí ẹ wá rí nǹkan kan sọmọ ayé ẹ kàn wá bàjẹ́ ayé ẹ kàn rún gégégégé ó kàn ta pàpàpàpà bí gúgúrú olóyin Lizzy wá dúró story tó kó kalẹ̀ ìwọ tún wá sọ yí pé ìwọ o àti 40 years kí ni ọjọ́ orí ẹ Lizzy ìgbà wo náà bí ẹ tó ń ṣe business láti 40 years sí pẹ̀lú gbogbo business tó ń ṣe láti 40 years estate mélòó ló ń control estate mélòó ilé mélòó ló kọ́ iye olówó ogbó tó ń ṣílẹ̀kùn fólè ṣé o kọ́jú kúbíkù tí o wà nínú ibi tó lò wà yẹn náà lọ ni àwọn tó ń control the whole Nàìjíríà gan àgbọ̀ kan wá jókòó kan gbé àpótí kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ story ó dẹ̀ sọ story teller ó dẹ̀ gbẹ tán lórí ìjókòó ẹ parọ́ ẹ tún parọ́ pé tòmátò àti rodo àti báwà tírélà yẹn o tó bá ti dé o ẹ̀yin lẹ́ ní gbogbo ẹ̀ ní Mile 12 iṣẹ́ mélòó ló fẹ́ ṣe ọkọ́ mẹ́jọ tọ́lẹ̀ roko onísítórì sọnù wọ́n ti lọ bẹ́ẹ̀ gbé ibi tí o ti lọ tàwáàfù àbí kí ló lọ ṣe ní Mẹ́kà kó má jẹ́ káwa sọ̀rọ̀ sọ́nbì báyìí olórí burúkú ẹ gbóró ẹ tó pa wọ́n mà ti lọ gbé fídíò bí tó wà ní Mẹ́kà ibi tẹ́ ti ń fomi bọ́jú
ibi tẹ́ ẹ ti ń fomi bọ́jú wọ́n mà ti gbé yẹn náà jáde onírọ́ ayé irọ́ ló máa pa ẹ́ irọ́ òun ló máa pa ẹ́. Mo gbọ́ téèyàn kan sọ story bí Àríkẹ́ ṣe dé ọ̀dọ̀ ẹ̀ ó tọ́ ni now ọ̀dọ̀ Àríkẹ́ yẹn ọ̀dọ̀ Tóyìn ló wà tẹ́lẹ̀ ọ̀dọ̀ Tóyìn Abraham ló wà tẹ́lẹ̀ ọ̀dàlẹ̀ ní ẹ̀ ìkà ní ẹ̀ ìkà ní ẹ̀ ń tó yẹ kójú ẹ̀ rí lójú ẹ̀ rí lọ́wọ́lọ́wọ́ yẹn Àríkẹ́ ń tiẹ̀ ojú ò tiẹ̀ tí ì rí nǹkan kan ńgbà tó bá darúgbó tán tí ò sí nǹkan kan nínú ara ẹ mọ́ tí ò sálàáfíà kankan fún ẹ mọ́ nínú ara ẹ tí Lizzy ti gba gbogbo àlàáfíà ara ẹ pátá wọ́n wá lọ wu ẹ kalẹ̀ sínú ilé ìyá àti bàbá ẹ. Ṣé o fẹ́ sọ fún wa pé Àríkẹ́ ò gbé lọ́dọ̀ Tóyìn Abraham rí àbí Àríkẹ́ ò mọ Tóyìn Abraham? Orí ẹ burú òun wá ń gbé voice note wá ń bí òun analyse ẹ̀ àwa ń gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ ni mẹ́ẹ̀ àwa ń gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ ni àwa máa gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ all the time ni àwa ọmọ foulest student àgbọ́ pa tó bá ti ń parí ìkan ni wàá máa bọ́ sórí ìkan kò yé a máa fún ẹ níṣẹ́ ni assignment ni kó o máa wá káàkiri kò sí sinmi fún ẹsẹ̀ àwa máa gbé wá fún ẹ ní gbé kó máa analyse ẹ̀ ṣó ti yẹ bá ṣe ń gbé jáde tí àmẹ̀bọ̀ ń bá wa gbé jáde Ọlọ́run ní jẹ́ kó sọ àmẹ̀bọ̀ gbogbo ọ̀rọ̀ tó bá ń pa bí àwa máa debunk irú ẹni a máa debunk irú ẹni ìyá aládàbí yẹlẹ́dì yẹ o lè dúmọ̀tà àfijáàbù kó kí ló lọ kó nídùúmọ̀tà kò yí ẹni Jomptons àfijáàbù kó tailoring materials olórí burúkú ó ń lọ bẹ̀ yóò tún Ọlọ́run ló ní káwọn èèyàn ti ẹ̀ rí tí wọn bá rí àti máa fi jáàbù yẹn ìborí tó jẹ́ pé àwọn èèyàn gidi ló fi bo ni wọ́n ń borí fún ọkọ wọn nínú ilé olórí burúkú tiẹ̀ olè ni wọ́n ń borí fún ó borí fún Lawan olè ni wọ́n ń borí fún tiẹ̀ ó ń lọ fi jáàbù ó ṣe ló ń rọ sábíàmú wọ́n lọ fọmú kó ó lọ fi ìjáàbù ló fi jalè lẹ́kọ̀ọ́ dùmọ̀tà ó lè dùmọ̀tà of our time shining lights of our time ẹlẹ́jọ́ of our time rojọ́ wá ṣe tán wọ́n ní ká mẹ̀bọ̀ fi ẹlẹ̀ wọ́n ṣe àwa ṣe máa fi ẹlẹ̀ ń bí ó lè lé àwa wọlé àwa tá mẹ̀bọ̀ ń bì báyìí ó lè lé wa wọlé Lizzy àwa la máa lé ẹ tó máa sá kàbàkàbà gbogbo eléyìí tó kùn lọ́fun ẹ wá ó ti kó gbogbo ìgbésí ayé ẹ sílẹ̀ ṣé o rí pé rọ́ ló tún kù tá a tún gbà lẹ́nu ẹ ń sìn a máa gbà lẹ́nu ẹ gbogbo tọ̀ fún ẹ làwa máa gbà àwa máa ṣe kí ni a máa fún ẹ ní pàṣán gidi tá a máa nà ẹ wọlé ni ibi ìbá yìí orí kíní àmẹ̀bọ̀ ń bí ìbá yìí àwa máa ń kọ́ àwọn ọmọ aláìgbọràn àwọn ọmọ alágídí bíi tiẹ̀ báyìí àwa máa ń kọ́ wọn lọ́gbọ́n ni àwa máa kọ́ ẹ lọ́gbọ́n ni a máa nà ẹ wọlé tó ò ní dúró kó slippers ẹ ò ní dúró kó slippers ẹ wàá ṣàlàyé tired ó rí pé gbà tó ṣàlàyé iṣẹ́ ló dẹ̀kù tó tún mú rọ́mọ bó ṣe kúrò ní kí lorúkọ ẹ̀ ó tún fò fẹ̀rẹ̀ ó tún ti ń tajà wọ́n ti tún kọjá fún ẹ wá tòmátò àti rodo àti báwà òun ló kù tó tún tà ní Mile 12 ó rí pé ó tún ṣàlàyé ó tún padà sórí àlàyé bó ṣe ń ṣe kékeré bó ṣe tagbá tó tàwo tó tọṣẹ tó kiri àgbẹ̀ tó ṣàgbàfọ̀ tí wọ́n káṣọ fún ẹ tó tún báwo èèyàn fọṣọ sórí pé ó tún ṣàlàyé fún wa àwọn láwọn àlàyé yẹn wàá máa ṣe àwa máa tọwọ́ bọ̀ ẹ lọ fún ni àwa máa gbé ọ̀fun ẹ a máa gbẹ kanlẹ̀ ni kò yẹ báyẹn àmẹ̀bọ ni wọ́n ń pè àmẹ̀bọ náà ń pè bí náà ó mọ ibi tó ń pè bí ni àwọn ò ní fiẹ́lẹ̀ pé ká fiẹ́lẹ̀ yẹn àlè fiẹ́lẹ̀ báwo la ṣe fẹ́ fiẹ́lẹ̀ jọ́sọ́ ti rí fídíò Fọlá láàárọ̀ yìí ó ti rí fídíò yẹn òun àti Queen Mother ṣé wọ́n pé mo sọ lánàá mo ní àwọn àdàbí yẹn jọ tètè bá wa tún múra sí àdàbí ẹnu ṣo Fọlá ó máa lọ́wọ́ ó máa lọ́ mọ́tò ó ti ní gbogbo ẹ̀ sórí gbogbo àwọn èpè tó ń ṣe yẹn àdúrà ni sórí àwọn kan wà tí wọ́n máa ń sọ èpè tó máa ń sọ di àdúrà àwọn yẹn ni àwọn Queen Mother àti Fọlá àti Dorcas àwọn yẹn ni wọ́n fi ara tì àti àmẹ̀bọ àti àwa foulest student àmẹ̀bọ aborí fi èpè dànù òun là wá àwọn èpè ẹnu tiẹ̀ yẹn wọ́n máa mú àwọn tí àwa fara tì àwọn tó ń sọ èpè di àdúrà ni jọ àwọn èpè tó ń ṣe yẹn múra sí kó máa ṣe ṣé o ti rí Fọlá
ó tí rí láàárọ̀ yóò wọn àti Queen Mo wọ́n lélẹ̀ wọn ò lè bá o wọ́n lélẹ̀ wọn ò lè bá àràbà owó mọ́ ojú ti ìrókò wọn lélẹ̀ wọn ò lè bá ọmọ yẹn ṣe ọmọ Fọlá oh my God ọmọ yẹn ti tún ṣe fídíò láàárọ̀ ó ní òun ní peace of mind Lizzy ẹ má jẹ́ kí òfófó kó gbé mi létí lọ. ó gbọ́ statement yẹn ẹ má jẹ́ kó wà mí dàbí ọ̀rọ̀ òun ní peace of mind ìwọ òde ní peace of mind. nígbà tó lọ yàwó ẹtù tó délé oníwọ̀ ẹtù tó mọ́ jẹjẹ nígbà tó sì sí yẹ́sì dé lọ́wọ́ ayáwó ẹtù bá lọ ń gbọ́jọ́ tó lóníwọ̀ ẹtù bá wà lọ́dọ̀ òun ní peace of mind. òun ló ní bá fún mi pé aṣọ ni mo tà ready to wear orí mi máa ṣayé ìlú Canada ni mo wà ní Hamilton má ṣayé mi bí ṣe wá bí ẹni country ẹ pè mí máa bá yín pààkì máa bá yín post kéèyàn gba ọkọ kó máa wá fi ojoojúmọ́ sun ẹkún ẹni tó gbọ́kọ lọ́wọ́ ẹ̀ kó máa fi ojoojúmọ́ yọ bí ọjọ́ kí ẹni yẹn tún wá jókòó kó tún máa wá sọ ẹni tí mo story yí sẹ́gbẹ̀ tí mo ṣe ẹ wo mo ti tú ọjà fún àwọn alágbàfọ̀ èèyàn gbẹ̀rígbẹ̀ mo ẹ̀ṣẹ̀ wá ń rí pààkì rí òun pààkì àti ìwọ àti yẹ ẹ ṣàgbàfọ̀ gbẹ̀rígbẹ̀ abájọ story tí wọn ò tí wọ́n sọ yẹn ọmọ kò yẹ èmi àti ìyá mi ò ṣe àgbàfọ̀ o in fact wọ́n tún máa ń bá wa fọṣọ nílé tiwa ni o wọ́n máa fọṣọ tèmi wọ́n máa fọ tìyá mi èmi ò mọ̀ pé story ẹ̀ tún worse tó yẹn mi ò mọ̀ pé story ẹ̀ bad ó gé wèrè wo ló wá ṣe ó gé wèrè wo ló ń ṣe lórí bíbà yìí lórí cyber wa ń bí ìwọ ọmọ alágbàfọ̀ ìwọ tó jẹ́ ìpẹ́ ṣẹ̀ṣẹ̀ ń fọṣọ kẹ tó jẹun ni ọmọ ojú ọ̀rọ̀ láàrin ni ẹ̀mẹ́ abájọ tí gbogbo nǹkan fi jó ẹ lójú àwọn nǹkan táwọn èèyàn fi ń sanwó dá wọ́n fi ń sanwó tó jẹ́ yẹn ni wọ́n ń kàrà mọ̀ ìyẹn ló ń jókòó lé lórí abájọ èmi kan tí mo wá láti tí mi wá láti ìdílé olówó gan wo story tèmi ò bá dì tó yẹn o àwọn ò fọṣọ o àṣàgbàfọ̀ aṣọ o Ọlọ́run ṣeun o mi mọ̀ pé story ẹ̀ báàdì tó yẹn má fún wa láwọn story yẹn jàre ká lè mọ bí tá máa fọwọ́ sí so alágbàfọ̀ ni wà á ti yá ẹ ìyẹn tún lé o ìyẹn báàdì gan o ìyẹn dìbò o àmọ̀ pọ́ máa lágbàfọ̀ àmọ̀ pé ìṣàgbàfọ̀ kẹ́ tó jẹun ni o ẹ wáyé tó dáa o ẹ wáyé tó dáa rárá o Lizzy ò ráyé wá o ìwọ àti mọ́mí ò ráyé wá o ẹ ráyé wá rárá o in fact ìyẹn burúkú jù o. owó shipping a máa ṣe ní 50-50 tẹ́ bá ra 5 lọ́wọ́ mi and it's not expensive and àwọn guinea gidi kapala dirẹ gidi ni mò ń lò òun làwọn aṣọ mi ready to wear mo ní àwọn mi tó jẹ́ pé stone ni ó ṣe kí ni ó kún gbogbo ẹ̀ mo ní àwọn tó dẹ̀ jẹ́ pé kìdẹ̀ ṣàwọn gbọ̀n yẹ̀rì stone mo ní mi tó yẹ pé sequence ni wọ́n fi design ẹ̀ mo ní mi tó yẹ pé wọ́n kóṣẹ́ sí ni mo ní mi tó jẹ́ wípé aṣọ òkè òun ni wọ́n fi design yẹn mo ní mini gown mo ní long gown tẹ́ bá jẹ́yàn gíga size yín wà ẹ jẹ́yàn tó lómi lára size yín wà kò sí size tẹ́ fẹ́ tí mi ò ní tẹ́ bá kàn fẹ́ àwọn materials Kampala náà mo ní wọn lóríṣiríṣi color àwọn lovely color ẹ jẹ́ kí n fi wọ́n hàn yín. ẹ jẹ́ o òun mọ mi táyọ̀ ẹ̀wà bá mi ra o ẹ wọlé báyìí materials Kampala ni materials Kampala egele ti jábọ́ òun ni materials Kampala ni ẹbí kan ló gbé bẹ ṣe ń wò yìí and I have color for it and it's very good very nice very lovely so ẹ jọ̀ọ́ ẹ patronize mi gbogbo àwọn búbù mi yìí ẹ lè lo àwọn gown mi ẹ lè lo lásìkò tútù yìí ẹ máa wọ ṣòkòtò sísàlẹ̀ ẹ dẹ̀ wọ polo short and ẹ wọ sísàlẹ̀ wá wọ sórí ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ pé òtútù mú yẹn ẹ lè wọ́ lọ sí pàtó kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ tó bó ṣe jẹ́ nìyẹn ẹ subscribe sí YouTube channel mi kẹ́tọ́ notification bẹ̀ ẹ má tún wá gbàgbé gbogbo product iléeṣẹ́ TN Natural Herbal mo fẹ́ tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń patronize iléeṣẹ́ TN Natural Herbal because àwọn èèyàn ń pè mí wọ́n fún mi ní testimony wọ́n dẹ̀ rajà ní iléeṣẹ́ TN mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ṣẹ́rí àwọn nǹkan tó ń ṣe ní iléeṣẹ́ TN Natural Herbal àwọn ni àwọn àgbo àwọn ètè mi àtàwọn ọmọ mi lẹ́mọ̀ pọ́nmọ dọ́sìnì làwọn ọmọ mi àgbo jẹ̀díjẹ̀dí original especially fún àwọn ọkùnrin tí jẹ̀dí ti pa iléeṣẹ́ wọn tí jẹ̀dí ti pọ̀ lára wọn nǹkan tẹ́ máa lò nìyí jẹ̀díjẹ̀dí yẹn máa disappear àwọn òbí ìyá ẹ̀ ibo ló ti bọ̀ tí ó lòkun lọ́hùn bó bá bẹ́ wá bẹ́ padà ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ohun tẹ́ máa lò ní ẹ máa ya jẹ̀díjẹ̀dí yẹn tẹ́ máa fojú yín rí mo fi ọwọ́ ẹ̀ mo fi sọ̀yà fún yín òun ní
jẹ̀dí olómi lélẹ̀ tẹ́lẹ̀ soak eléyìí bó ṣe wáyà soak ẹ̀kú ni it's a matter of time tí táàmù lọ́ba ti ṣáǹsì ẹ̀ nígi lọ́wọ́ mi mọ́ òun lélẹ̀ ó ń ṣiṣẹ́ confam gidi bákan náà wọ́n ní àgúnmu diabetes ẹ̀rí láìlọ́ ni mo fi dì sí àgbo lẹ́wọ̀ ń bẹ̀ àgbo ìkótótó mo ti ṣe kí ni mo tún ti order fún mi tútútútú ó kún bẹ̀ so ẹ pè mí òun ní àwọn àgúnmu ṣẹ́tìrí àgúnmu lélẹ̀ iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní kálukú wọn ṣe bó ṣe wà and they are all used for me òun ní ti bp lélẹ̀ high blood pressure ṣẹ́tìrí tí bá sọ fún yín pàgbó ló wà bẹ́ẹ̀ trust me òun ní àwọn àgúnmu lóríṣiríṣi ṣẹ́tìrí ti flat tummy because I have big tummy so ti flat tummy ní oyin ni mo máa fi ń la ó dẹ̀ ń ṣiṣẹ́ gbogbo ẹ̀ pátápátá ló confam ló ń ṣiṣẹ́ so ẹ̀yin tẹ́ bá nídìí ẹ pè mí lẹ́yìn ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ra body cream ṣé tí o bá lo ṣọ gidi tí o bá lo cream kò dáa o ẹ gbọ́dọ̀ make sure wípé ẹ tọ́jú cream skin yín kó jáde síta kó lè gbé ògo iṣẹ́ aṣọ tẹ́ bá wọ̀ yẹn kó lè gbé yọ ibo ẹ ti lè get àwọn body cream tó wà pàtí body soap body cleanser ẹ tún pe Lady K Ìfẹ́ Olúwaṣọ iléeṣẹ́ Danari skin care ni mo kọ pé ní tẹ́ bá ṣe raṣọ àsìkò ẹ máa lo body cream tó dáa ẹ dẹ̀ tún máa treat gẹ̀dígẹ̀dí ẹ̀yin dáàdì ẹ̀yin náà máa ṣe kí ni ẹ máa lo àgúnmu máa power tó jẹ́ pé ẹ mẹ́rin ẹ márùn ẹ ṣì wà ń bẹ ẹ tí ṣe kí ni ẹ tí ṣì wọ ṣẹ́ ó máa ṣìnàwó síbẹ̀ ni ọmọ orogun ni ó máa nà wọ̀n síbẹ̀ ni so ẹ pè mí ojú òní tìyìn ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ra bàtà àti báàgì náà yẹn náà tún wà anything gbogbo lówó ní Lady K gbogbo lówó mo ń kí yín ẹ patronize mi ẹ̀yin tẹ́ bá fẹ́ ra bàtà àti bàtà mo bá wọn polówó yẹn ni o ìyẹn náà wà available àgbo mo bá wọn polówó ẹ but èmi láṣọ Lady K ló ń tà spiritual items Lady K ẹ fẹ́ ra lọ́fíìdẹ̀ fẹ́ rọṣẹ́ fẹ́ ra oyin original oyin gan ẹ fẹ́ ra àwọn pef lọ́fíńdà Holy Michael Saint Michael back to sender ọ̀nàlá Miss Paris ọṣẹ anything spiritual products Lady K ni so bó ṣe jẹ́ nìyẹn ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín àtúmọ̀ pàdé alpha ẹ gbádùn àwọn show yẹn àbí ẹ gbádùn àwọn ọmọ science students àtúnpadà bọ̀ mi ní pẹ́ dé àtúnbọ̀ ó lè jẹ́ fídíò tí mo ṣe yìí náà la máa tún wá jọ mọ́ lẹ́tún máa wá gbọ́ akọ̀lẹ̀ tún fata ṣe sí because kò easy ká tó jókòó ká tó gbá research ká tó gbé wá ká tó kọ́ọ̀tì kò easy it is well ó dàbọ̀.